yìí ní kọrin lẹ́ẹ̀kan. Ó yá kọrin fún wa. Kọrin fún wa ọ̀gá. Wọ́n ní gbogbo ọ̀nà. Ẹ ṣé. Apostoli. Plan lélẹ̀ báyìí. Plan ti àyà ni mo fẹ́ fún wa ní breakdown bá ṣe ná owó. Bọ́dá yìí mo sì ń bọ̀ orin rẹ̀ wà gbádùn ẹ̀. Wá fún mi nìkan lẹ́yìn bí náà. Mo yóò sọ mo bá ń já sí. Orin yẹn ló ṣe é. Gbogbo ẹ̀yin tẹ́ mo orin kan bí ẹ lọ sùn. Mo ti ṣe tán owó ṣẹ́dá. Ká máa gbowó lọ́wọ́ ẹ̀. Dáàdì Ayọ̀ náà. Mo ti parí sẹ́ owó sẹ́fẹ̀. Olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtúkù dédé àkókò yìí a kú weekend a kú bí ojú ọjọ́ ti rí ní ọ̀dọ̀ wa lọ́hùn ní gbogbo bí ti a bá pátápátá ní orílẹ̀-èdè yìí Nàìjíríà ní òkè òkun United States United Kingdom mo kí gbogbo wa pátápátá lórúkọ Jésù yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ní Àgbàlá Gabriel bó tún ṣe ń lọ òun la mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nípa ogun tó lọ ní Àgbàlá Gabriel àlejò ká má fi tó wa létí ẹ jẹ́ ká share fáwọn ènìyàn ẹ jẹ́ ká like bákan náà ẹ jẹ́ ká comment ẹ wá tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ bá subscribe sí ìkànnì Only Jesus TV ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ẹ dẹ̀ bá tẹ notification bell yẹn bí ó bá ṣe ń jáde báyìí a lè máa bọ́ sójọ́ wa bá bá ṣe mú tuntun wá fún wa lókè lọ́hùn bóyá níbẹ̀. Only Jesus TV. Èmi ò wá ṣe ń read the plan o ẹ come and read it. Ṣé gbogbo ìsàlẹ̀ yìí ni ẹ kàn máa sọ mẹ́ẹ̀ gbogbo ìsàlẹ̀ yìí ni mo ti ẹ̀ ń bọ̀ lórí ẹ̀ jàre mo ń bọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ wo ohun tí wọ́n ti ṣe sí bíbá iná gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò ní ọjọ́ òla ṣe láìpẹ́ yẹn náà Tuesday ajá granite wọ́n yìí máa já tó pọ̀. Wọ́n máa ń pa àwọn gíráàbù kan máa sọ pé gíráàbù kiri. Gíráàbù Ìbàdàn. Granite lélẹ̀ granite ibo. Granite lélẹ̀ kò sọ pé bóyá ibì kan. So granite Nàìjíríà ni. Àbí granite bọ́lá. Granite Kwari. So Adẹja stone door. So wọ́n ṣe ìjà náà ni. Ṣé nẹ́tọ́ọ̀kì lónìí? Ọ̀gá John please. Ọlọ́run ṣàánú. Tó Adẹja yé pẹ̀sẹ̀ ọ̀kan yẹn. Ẹnìkan ní bó mo ṣe múra yìí. Èmi kọ́ lọ ẹnjìníà o. Ajá yé pẹ̀ ńlá méjì. Ajá yé pẹ̀ ńlá méjì. 1 2. So, àárín ìlágbára o. Gbà nítorí dákẹ́ ẹ̀ wọ ṣe safety boot náà ni kò sí wàhálà. So wọ́n la máa ṣe raft bá ń gbé foundation màmá wa ìyá kúkú #1 ẹ wò foundation yẹn ó ń lọ deep down ẹ gbèsè yẹn bó ṣe ń lọ ìtú foundation yẹn ṣe ń lọ yẹn foundation yẹn lọ ẹ kú ṣe o ọ̀gá yìí ní kọrin lẹ́ẹ̀kan ó yá kọrin fún wa ọ̀gá. Wọ́n ní gbogbo ọ̀nà. Ẹ ṣé. Apostoli. Ayérayé Ọlọ́run ìyanu o. Bàbá ní gbogbo ọ̀nà ẹ máa ma ṣe o bàbá. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀yin ò mórí kan ti. Àwa ò mórí kan. Ẹni tó mórí kan nìyẹn o. Ẹgbẹ́ olórin mọ́ra ó yá. Àgbo lórí sáárín wa ni kó bàa lè máa lọ. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan. Àràbàtà ríbi tí Olódùmarè. Paríparí ọlá. Àjíǹde àti ìyè. Kí wọ́n lọ sẹ́ni sẹ́bírí kílíà. Mọ̀nàmọ́ná tó ṣojú ọ̀run mọ̀rọ̀mọ̀rọ̀. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore o. Wọ́n ń bẹ̀. Ọlọ́run tí ò gbà Sátánì láàyè láti bá ayé mi jẹ́. Kò gbà láàyè o. Fún alẹ́ kan sí i. Mo ní. Aṣojú ológo máa ń rí tó. Bó ológo bá ń rí pé níjà nínú ayé. Ọ̀rẹ́ mi ò bá má ṣe rora rẹ pin. Toró òun lọ́ba tó mọ̀ o.
ó mọ ìbẹ̀rẹ̀ ó mọ̀pin rẹ̀. Ṣé ń gbórí? Èmi ní ìgbàgbọ́ pé nínú ayé dídùn ni yóò kẹ́yìn ọ̀rọ̀ mi. Àmín. Is alive, amen. Hey, Olúwayè. Is alive. Jesus is alive. Arákùnrin. Ó ní bàbá. What's your name? Ọlọ́ládé. Ọlọ́ládé. Ọ̀gá wa. So Ọlọ́ládé Mr. Money. Kí ni iṣẹ́ wo ló ń ṣe? Electrician. Okay, electrician ló ń ṣe. Kọ́ ló wá sẹ́ńdì ṣe bricklayer. Kí ló ṣe bí ká máa gbẹ́lẹ̀? Okay, kò ṣiṣẹ́. Ó wá ń gbẹ́lẹ̀. Ọ̀gá wa. Ó yá fún wa nìkan sí. Ohun tí máa dá wọlé. Tí wọ́n fi dẹni ìkọ̀sílẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ó ti di jù o. Ó máa jàre ó Jésù. Màmá jẹ́ ń dá wọlé. Ó máa jàre bàbá. Màmá jẹ́ ń dẹni ìkọ̀sílẹ̀ lọ́dọ̀ rẹ̀ o. Ó máa jàre ó Jésù. Màmá jẹ́ ń dá wọlé. Àánú ni mo béèrè. Ọba tó dá mi wá sáyé. Ó bá ṣílẹ̀kùn àánú rẹ̀ fáyé mi o. Máa sádàyà. Ọba tó dá mi sáyé. Ọkùnrin in track. Nítorí ọtí wa ń bí tipẹ́. Musa ń gbọ́ téèyàn ń kọrin. Mo ní ṣé àwọn bricklayer ṣé wọ́n gba sọ́gbẹ́ eléré lẹ́yìn ni pé òní lónìí jẹ́ ẹni abẹ̀lówẹ̀ wọ́n wá ní àwọn àgbo olórin pé ara wọn náà ni mo ní ara wọn ní ṣe kí ni ó ti kọrin gan látẹ̀kan ká ní mo ní káàsì níyàn á ti lọ náà lówó bàjẹ́ pé ṣé bọ̀dà wa ẹ máa ń gba orin ṣé ẹ máa ń kọrin ni abẹ́ ẹ̀kan lẹ́bùn ẹ̀ ok ẹ̀kan lẹ́bùn ẹ̀ ni. Nǹkan tó yìí ṣàyẹn pé ìdílé mùsùlùmí ló ti jáde. ok So it's like one in Muslim yẹn. ok Dáàdì mi ò. ẹ má wọrí ẹja olórin kan rí o wọ́n ti ń gbẹ́ foundation náà bá ń gbé gbogbo lẹ́yìn ẹ rí omi foundation ẹ dì wọ́n wá ní a máa ṣe kí lè la máa ṣe náà wọ́n là máa ṣe raft bẹ́ẹ̀ kí n tó sọ bá ń gbéwèé ní last ní Tuesday tá a wá àwọn yẹn wá dá 1.560 àwọn yẹn wá dá 1,560,000 àwọn ẹ̀ṣẹ̀ tẹ pàtẹ́wọ́ mo fẹ́ pa adúró wájú ẹ̀ṣẹ̀ àbí ṣó dábẹ́ yẹn àbí ó bá ti dábẹ́ yẹn lóore. I want to give us the breakdown bá a ṣe ná 1.560 so architect ó bá wáyà in fact wọ́n ti ṣe 3D àbí wọ́n bá ṣe 3D ibi báyìí so plan ẹ̀ lélẹ̀ ìwọ fóònù ìbọnú àpò náà rẹ̀ so plan lélẹ̀ báyìí plan ti àyà ni mo fẹ́ fún wa ní breakdown bá ṣe ná owó bọ́dá yìí mo sì ń bọ̀ orin rẹ̀ àgbádùn ẹ̀ wá fún mi nìkan lẹ́yìn bí náà mo yẹ sọ mo bá ń já sí orin yẹn ló ṣe é gbogbo ẹ̀yin tẹ̀ mú orin kan bí ẹ lọ́wọ́ sùn láti ẹ̀ẹ́dẹ́jì wọ́n mú orin kankan kọ kéèyàn ti odidi ọmọ bàbá wòlíì ọmọ pásítọ̀ ni wọ́n o ṣe óyá kẹ́ ẹ̀ kọrin bí tẹwà ẹ kọrin kan ẹ máa gbóhùn bí ohun kọ̀ọ̀kan dá mi lóhùn. Ohun sálẹ̀ ògo bọ́lọ́run mi. Óyá ege bá gbé ọ̀dọ̀ wọn óyá mọ̀ gbọ́. Fufu náà jẹ. No kẹwàá wo wọ́n try o ṣé wọ́n try ni. Wọ́n gbìyànjú. John ṣé wọ́n lè kọrin ẹ̀kan. Wọ́n try àmọ́ fún wọn sàn. Òun ṣé wọ́n lè kọrin bó ti wáyé. Olúwa mi. Paul ṣé wọ́n lè kọrin kan. Ọ̀gá bíríkìlà tó wà mí. Àwọn ìgbésẹ̀ ẹ̀ lè kọrin. Bọ̀dà wọn bá ń já sí lẹ́yìn mi bì. Wọ́n á já kan sí fún mi. Mo fẹ́ gbóhùn orin kan. Ẹnìkan ló ń fẹ́ gbóhùn ẹ̀ sí lẹ́ẹ̀kan sí. Olóore ọ̀fẹ́. Ẹ ti mọ olórin. Bàbá ẹlẹ́rù ni. Ó tún fi bàbá sí. Ọlọ́run àgbáyé o. Èmi gbé ọ̀gá. Èmi gbé ọ̀gá. Ọlọ́run mi. Ọba tó gbé níbi gíga. Ìwọ ni èmi gbé ga. Ẹ ti jẹ́ kí bọ̀dá ìlú máa kọrin. Wọ́n ṣe electrician. Ìyàwó fún.
kó máa ṣe electrician kó dẹ̀ tún máa ṣé ibi táyì gan máa ń ṣe fẹ́ parọ́pọ̀ ìfìlì ẹ̀ mi ò rí orí o Ọlọ́run mi ó ti tó àmọ́ mo ń bọ̀ á padà fìlì ẹ̀ ń bí à ń bọ̀ so plan lélẹ́yìí now mo fẹ́ fún one breakdown àwọn architect wa tí wọ́n bá wa ṣe drawing ṣàwọn gbogbo bá ń gbé fún wọn ní 120,000 ajá granite fún 380,000 naira bá ń zoom granite yẹn lọ́ọ̀kan bá ń zoom yẹn lọ́ọ̀kan ṣẹ́rí zoom so yá gbé síbí sharp sand yẹn ajá méjì ọkọ̀ ńlá kan ìlú náà jáná 60,000 adẹ̀já méjì ajá sharp sand méjì which is a low 120,000 so ajá block 500 náà tí kò síbẹ̀ yẹn bẹ̀ 700 lání kọ́kọ́ wá so which is 700,000 naira block ó nìyẹn stone dust ó nìyẹn bẹ̀ yẹn bá ń zoom òun náà ṣé bá ń zoom sharp sand má fi jígà máa sọ má ṣàfi sọ mi lẹ́yìn bóyá ṣe máa ń dé wọn á try ẹ̀ náà mo tẹ̀ pọ̀ bẹ́ẹ̀ wò bó ṣe rí mo kọ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nọ́ọ̀nà èèyàn máa kí ni iṣẹ́ olúwa gbogbo ẹja òkú ṣe rí jàre ṣé ṣe bí báyìí ibi ìlú díẹ̀. mo ti ṣe tán owó ṣẹ́dá ká máa gbowó lọ́wọ́ ẹ̀. Daddy Ayọ̀ náà. mo ti parí sẹ́ owó sẹ́fẹ̀. Daddy Ayọ̀ ni ó sọ. èmi ò gba 7,000 owó ojúmọ́ o eléyìí tí mo ṣe 80,000 ní o tí n bá sọ jígà mẹ́wàá 80,000 times 10 ó jẹ́ lò 800 so ẹ ra ànúgbà Àmín Jésù. wé ìlànà tí mo ṣe wọn àyà mi padà wá gbowó wá gbọ́ máa wá mọ́ọ̀tì wá mọ́ọ̀tì àti mílíkì mo ti lo ẹ̀jẹ̀ nísinsìnyí olúwa mi yìí ẹ ti go do and try o abáyọ tá fi máa sọ pé gbogbo lè àgbà 4 million ní ná mọ́ ṣẹ́gun tẹ́ wá ti lẹ́gbàá 10 million ní mọ́ ná mọ́ ká má parọ́ àwọn workers máa ń try àwọn òṣìṣẹ́ máa ń try ẹyẹ tí wọ́n ń gbẹ̀yìn wọ́n sì ń gbẹ lọ́wọ́ foundation ẹ̀ sì wáyé wọ́n sì ń gbẹ́lẹ̀ lọ́wọ́ o now now this is 1.440 1,440,000 at the receive 1,560,000 then àwọn kan sọ pé níparí oṣù yìí which is òní ọ̀la ọ̀túnla pé àwọn máa send owó block so àti rí ọwọ́ wọn àwọn kan láwọn máa ṣe bẹ́ẹ̀ tá a ṣe receive which is 1,560,000 naira òun lélẹ̀ bá ń gbé bá a ṣe náà rí show one so we have come to conclusion 1,440,000 which is a ṣì ní èlò ńlẹ̀ 120,000 a ṣì ní èlò ńlẹ̀ and ní 120,000 naira ńlẹ̀ bá a mú kí ní plan yẹn ṣé survey dàbí plan bẹ́ẹ̀ wò ní ṣe drawing ní bá a mú àwọn kí ní drawing yẹn so ó ń lélẹ̀ kí ní drawing yẹn lélẹ̀ so ẹ wò bẹ́ẹ̀ wá bò lẹ́sẹ̀ ṣe lọ́wọ́ wà gbogbo yẹn mọ̀ bọ̀ àti sọ bóyá mọ̀ wà àwọn tó lè rí di plan wọ́n rí di ẹ̀ àwọn káwọn àwọn lè rí di ẹ̀ ẹja sọ bí ó ṣe jẹ́ wọ́n ní yóò kọ u àbí w ni bọ́dá ìwà fún mi lórí wọ́n fún mi lórí kan orin ìrẹ́jẹ́ tó fi bra láńre ọ̀gá àti máa ń pè yín lọ́gàá wa ẹ máa bọ̀ báwọn bá ń gbórí wọn lọ́ọ̀kan ẹ máa bọ̀ ọ̀gá wa ẹ máa bọ̀ ìbẹ́yìn lẹ kó wa bì mo ṣe dúró lọ́sàn-án yìí màá mu mílìkì àti mọ́ọ̀tì sí yín lọ́rùn màá mu mílìkì 6 mọ́ọ̀tì 7 ságbára ká ọ̀gá mi ẹ máa wo kun o ẹ máa ṣubú o àwọn ọ̀gá wa náà ń bọ̀ ẹ bá pàdé bá àwọn ọ̀gá wa. bàrà rí ẹni tí wàá ti pàdé fún ẹ má fún lówó oúnjẹ o tí a bá gba contract ẹ má fún bẹ́ẹ̀ o so kí mo la fẹ́ ṣe náà a fẹ́ wọ bí a fẹ́ wo ṣebí àwọn wọ́n ti ń dá àwọn room náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n la máa ṣe raft wọ́n la fẹ́ a máa sorin mọ́lẹ̀ wọ́n wà ní máa ń ṣe ní ẹ̀sọ́ ẹ̀sọ́. a máa lé irin síbi bíbá yìí a dẹ̀ máa bọ́ọ̀dẹ̀ a máa lé irin wọ́n á dẹ̀ cast àwọn irin yẹn torí pé bá ṣe ń gbẹ́ ilẹ̀ yẹn omi ti ń jáde kì í ṣe ilẹ̀ omi o bẹ̀ṣẹ̀ mọ̀ táìmù òjò láwà then wọ́n ti ń gbẹ́ deep àwọn ilẹ̀ tí àwọn tó máa ń kó kínní. o yanrìn àwọn kwari. táwọn kwari ti máa ń kó yanrìn tó ti kó yanrìn gan níbẹ̀ ní so compound church la wà o compound church lélẹ́yìí o
inú ọgbà church la wà yìí tábà tí wọ́n kó lè tán ṣe rí gbogbo ìsàlẹ̀ yẹn a fẹ́ sọ̀bẹ̀ di farm a mú díẹ̀ ní church wa a dẹ̀ mú díẹ̀ lórí afẹ́ àwọn tó wọ́n mọ̀ nípa farm a ní meeting ní Wednesday àwọn tó wọ́n mọ̀ nípa farm àwọn èèyàn wa kan fẹ́ support farming ara nǹkan ọ̀gbìn wọ́n á dẹ̀ gbìn nǹkan àbí nǹkan ò ní wù mí ni nǹkan máa wù náà àgbàdo ẹ̀gẹ́ ẹ̀hẹ́ máa dárúkọ ẹ̀ kíláàsì máa gbìn iṣu ẹ̀wà potato ọ̀gẹ̀dẹ̀ so a máa káàmpù fẹ́ǹsì ẹ̀ ń sàlẹ̀ torí ẹran ẹ̀rí fáwọn kiri ló wọ̀ bẹ́ẹ̀ àwọn màálù ló wọ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ pé ń tẹ́ gbìn ẹ̀ kàn gbọ́ fa o bọ́dá ìwà fún mi lórí kan. Èmi wá rí fọ́ba Ọlọ́run tó ní dídá ayé o. Ọba ń kójú bọ̀dá yìí, kójú ẹ̀ hàn sáyé. Ìbàrẹ̀màrè ọba oníbẹ̀ẹ̀dẹ̀ ọ̀run. Ìbà ìwọ onímọ̀ tó ga jù, bàbá ni bàbá ń ṣe. Ọlọ́run tó dá òkun, bàbá mi tó dá ọ̀sà. Alámọ̀ tó fohùn gbogbo ṣẹ̀ṣọ́. Ọba mi tó mọ bí ẹja gbàdodo. Májẹ̀mú tó bùyọ̀já òkun ìyanrìn àtẹ̀káyé. Ẹni gbóhùn rẹ̀ fáyìn. Ọ̀dá òkùnkùn bírímù. Ẹni kan bẹ́ẹ̀. Ọ̀dá ìmọ̀lẹ̀. Ará mi àṣé pé ẹni tí ò ná Ọlọ́run kò ní nǹkan o. Ẹni tí ò ná Ọlọ́run kò ní nǹkan. Ẹ̀yin olórin ẹ bá ń náwó mú bọ̀dá yìí ẹ bá ń náwó mú ẹjẹ ló máa ṣe kòlàbọ̀ ẹ bá ń náwó mú ó wá ń ṣe bricklayer ń bì ó yẹ máa bọ̀ ibo láti wọlé ibo láti jáde wọ́n ní yú ló máa kọ́ ó yà ó. nísàlẹ̀ a ní ìsàlẹ̀ hostel nísàlẹ̀ máa jẹ́ room téèyàn mẹ́rin márùn-ún lè sùn bẹ́ẹ̀. Ṣé kò sáwọn èèyàn bí mi? Yes sir. Àbí àjọṣe wẹ̀. Àwa pẹ̀lú ìjà. Wọ́n lè ṣe mítìnì. Àwa pẹ̀lú ìjà. Mítìnì mọ̀lẹ́bí. Mítìnì ọmọlé. A fẹ́ ra irin. Ẹ̀yin olùfẹ́ wa. A ti já block. Ilé ìtajà gbé Ọlọ́run ga. Ẹ̀yin tí Ọlọ́run bá tún fẹ́ lò. Prójẹ́ẹ̀tì kì í ṣe prójẹ́ẹ̀tì pé oṣù mélòó báyìí. Ọlọ́run mo gba Ọlọ́run gbọ́ fún we are believing God and trusting God for the completion of this less privileged home. Ilé àwọn tí ò ní nǹkan kan opó arúgbó ìsàlẹ̀ máa jẹ́ fún àwọn arúgbó opó ò nílé tó ń gbé ó ṣe wá so nínú yàrá kan èèyàn mẹ́rin lè wà ń bẹ̀ ó dẹ̀ máa fẹ́ ó máa ní bunk bed ó máa ní bed so èmi àtàwọn èèyàn mi ṣe meeting lórí afẹ́fẹ́ àwọn kan bá mi ṣe meeting wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ gan inú mi dẹ̀ dùn máa dẹ̀ tún máa retí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ bá mi ṣe meeting náà tẹ̀fẹ́ pè mí sí group meeting lórí intervention because intervention is a joint work is a joint project God bless you joint project so nísàlẹ̀ opó arúgbó àwọn ọmọ tí ò ní ìyá tẹ̀ ń ṣẹ̀ mọ̀ ìsàlẹ̀ yìí yẹn fẹ̀ gan so láàrin because this is two story ni so láàrin tó jẹ́ 4 story yẹn ibẹ̀ ni àwọn tó wá pray àwọn tó wá gbàdúrà 3 days wọ́n wá gbàdúrà 7 days wọ́n wá gbàdúrà 2 days táwọn náà lè gbà bẹ́ẹ̀ wọ́n fẹ́ sùn síbì kan wọ́n á gbà síbẹ̀ òkè pátápátá àwọn wo lónìí àwọn aráàlú yìí àwọn diaspora lónìí o òkè yẹn àwọn èèyàn wa tó bá wá tó wá fún convention tó wá fún àjọ̀dún tó wá sílé tó wá rí wa tí wọ́n lè lọ àwọn náà ní òkè pátápátá àwọn diaspora náà ní òkè pátápátá àwọn náà ní òkè pátápátá ibẹ̀ yẹn wọ́n máa ní òkè lọ̀gá wa òṣòkè ní ọ̀gá wa ní àbí òun láyé wa so òkè ní òkè lọ̀gá wa so àwọn náà máa wà ní òkè ẹ ó ní àṣeyọrí àmín Jésù àjọ ṣàṣeyọrí kìíní àmín Jésù àjọ ṣe àṣeyọrí ẹ̀ àmín Jésù so bẹ́ẹ̀ nísàlẹ̀ wọn la máa nílò irin bọ̀dá wa èló náà pé tọ́ọ̀rin kan ṣé 12 mm àbí 16 mm 16 mm 16 mm àti 15 mm 16 mm àti 12 mm wọ́n dẹ̀ pé tọ́ọ̀ kan ní 1.2 kìíní 1.2 million náà pé irin tọ́ọ̀ kan fún méjì ó wá jẹ́ 2.4 báyìí so 16 mm tọ́ọ̀ kan jẹ́ 1.2
12mm tó nǹkan jẹ́ 1.2 ọlọ́run lè ran ẹ̀yin kan lọ́wọ́ tá a tẹ̀jọ́ gbé láti ilẹ̀ yẹn ẹ dẹ̀ rí ọwọ́ ọlọ́run. Àmín Jésù. Àánú ọlọ́run kò ní dágbére fún Àmín Jésù. Àánú ọlọ́run kò ní dágbére fún Àmín Jésù. So nọ́mbà tá ẹ máa pè sí báyìí ni 070 54900 751 070 54900 751. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe nǹkan tàbí kejì àká nọ́mbà wa wà pinned. So bí a ti gbé jáde náà láṣẹ máa gbé jáde. As we have brought it out, so shall it be. Ẹ wo international so far. This is 1,440,000. 1,440,000. Ní 30 lẹ́nu pa bẹ̀rẹ̀ Tuesday. Ìnídé yẹn sáà ọ̀dẹ̀ àti àṣà iná mílíọ̀nù àti ná 1,440,000 naira. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Àmín Jésù. Ojú òní tiwa. Àmín Jésù. Ọ̀gá olórin ẹ̀dá àwọn wà pẹ̀lú mi lẹ́nu ni o. Mo gbọ́ tẹ́nìkan lọ́wọ́ lè fún lówó sẹ́. Kí lẹ́ pé? Irọ́ látago mélòó? Gẹ́ẹ̀tì ara yín ẹ̀yìn yẹn wọ̀nyí. Ọ̀gá wa kọ́ ni yàrá tí n bá fẹ́ ṣe mà nígbà fún lówó lọ́nláìn. Tọ́ bá sì fún lówó ìnìjó fún yín bẹ̀. Wájàre ẹnìkan tẹ bá ń yà lẹ́nu pẹ̀lú 50,000 ó yá báwo kọ́mẹ́ǹtì ẹnìkan pẹ̀lú orin tó kọ tún orin kan kọ ẹnìkan bá ń fọ́n. Ó kọjá ìmọ̀. Ṣé o ti gbọ́ máa ń. Ó kọjá òye. Ẹ wà ní sówó sẹ́rẹ̀. Òrè tó lúwa ó ṣe ó kọjá ìmọ̀. Mo gbàgbọ́ pé ó kọjá ìmọ̀. Yìí ó kọjá òye mi. Ẹ bá ń fún wàsó jàre. Àánú Olúwa láyé mi. Ẹnìkan bá ń fún wàsó. Ìwà láyé mi lónìí o kì í ṣọgbọ́n mi. Àánú mo rí gbà o, ó kọjá òye mi o. Ó kọjá ìmọ̀, ó kọjá òye o. Àánú Olúwa ó kọjá ìmọ̀. Sọ́tí bá ń fún. Bá ń wọ ẹni tí ó bá ń fún jàre. Wọ́n bá ń fún ní. Máa bọ̀ arákùnrin. Orin yóò lànà fún yín. Àmín Jésù. Mo ní yóò lànà fún wọn. Àmín Jésù. Ó ní máa lànà fún wọn. Abẹ́rẹ́ tó ń ṣe ni. He's doing great. He's doing wonderful. Orin yẹn máa lànà fún wọn. Àmín Jésù. Wọ́n àṣàmì mọ́ o. Wàá dá mi lọ́lá. Ọlá ti dé. Àṣẹ̀dá wàá dá mi lọ́lá. Ayé mi dọ̀wọ́ rẹ̀ o. Bàbá wa dá mi lọ́lá. Bọ̀dọ̀ ní sáàkì. Ṣé wọn náà wá ni? Àṣẹ́yìn náà wá. Orin tẹ́ kọ́ńtẹ̀ kọ́kọ́ wá ṣe táàsì yẹn sí. Wàá dá mi lọ́lá. Mo wà o. Ẹlẹ́yìn mi ò ti tó. Ó yá, ṣẹ̀ṣẹ̀ kọ́ báyìí. Ọlọ́run tó ní wákàtí tí mo wà o. Eléyìí táyé yẹ̀yẹ́ mi ò ti tó. Sọ pé mo ní kọ́ bí tó rọrùn sí mi. Ọlọ́run kọ́ bí tó rọrùn sí mi. Báyé yìí máa lè o tó lè mẹ́lòmíràn. Kọ́ bí tó rọrùn sí mi. Ó bá sọ̀rọ̀ àṣẹ sínú ayé ààrẹ pé má jẹ́ kó padà dẹkún fún mi. Ọlọ́run má jẹ́ kó padà dẹkún fún mi. Bàbá má jẹ́ kó padà dẹkún fún mi. Jọ̀wọ́ sọ̀rọ̀ àṣẹ o. Má jẹ́ kó padà dẹkún fún mi. Olúwa o, àrídùnnú mi ò nínú ayé. Má jẹ́ kó padà dẹkún fún mi. Mo ń bọ̀ Jésù lọ wa. Wọ́n náà náà fẹ́ ra 200 block ká fi contribute. Ẹ bá ń pàdé fún Jésù. Wọ́n fún wa ní 200 block. Lórúkọ Jésù ojú òní tì. Àmín Jésù. Bí ẹ ti ṣe ọ̀nà yín là. Àmín Jésù. Bí ẹ ti ṣe ìran yín máa ṣẹ. Àmín Jésù. Ẹ fún wọn lẹ̀ á pàdé lálẹ́ Sunday. Ẹ fún wọn lẹ̀. Mo gbàdúrà ìrànlọ́wọ́ Ọlọ́run yóò jáde wá fún yín. Àmín Jésù. Májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ fún yín. Àmín Jésù. Ẹ máa tẹ̀síwájú. Àmín Jésù.
Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣé màámi, God bless you. This only Monday, my son received sir. Ẹ ṣé màá láwọn fún 200 blocks. God bless you. 200,000 naira. God bless you ma. Ẹ bá ń pàtó fún Jésù. 200 abẹ́rẹ́ nǹkan báyìí. Ẹ ṣé ma. Thank you mommy. Ẹ̀yin ìyá àdúrà tẹ́ máa pàtó ẹ ṣé o. Adúpẹ́ o. God bless you mommy. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Thank you ma. I want to cut. Sorry. Ṣé nẹ́tọ̀kì tó ní ọ̀gá wa ẹ bá ń gba kíní lọ́wọ́ o ẹ má jẹ́jẹ́ òpa o gbogbo tẹ́ bá pé lọ́wọ́ tó yẹ kójú pa ẹ tọ́jú ẹ o ẹni tí ó tú bọ́tì ńlẹ̀ tí yóò mú kójú pa inú aṣọ ẹ̀dẹ̀ bọ́tì òjò wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń fọ́n ìhòòhò náà ó lè mú kí ara èèyàn tutù ṣebí èso tẹ́lẹ̀ tó ló máa ń di òjò tó ń fọ́n ló máa ń di òjò ẹ̀rí ọwọ́ Ọlọ́run. Jésù. Ìlàyé tó ń ṣe mí lórí bákanbákan. Àwọn tó ń dé wọn máa ń try. Káwá nínú òrùn láwọn yẹn. Orí mi ò ti máa ṣàgún. Ọ̀nà yín máa là. Jésù. Ọ̀nà yín máa là. Jésù. Mẹ́sẹ̀jì ẹnìkan wọlé ń bí. Ó ní sà. Ó ní I want to donate 100 blocks. I want to donate 100 blocks. Wow. Ẹ̀rí àánú gbàsá. Jésù. Àánú Ọlọ́run kò ní fi sí. Amen. 100 blocks, 100,000 àbí? Yes, sir. 100,000. Stardust ni à ń lò kó lè bàṣẹ́ dá. A fẹ́ ra irin. Tọ́hún. Ẹnìkan dẹ̀ lè máa ṣiṣẹ́ irin tó fẹ́ fún wa ní irin. So irin tọ́hún kan 16 mm 1.2. So a dẹ̀ máa ra 12 mm náà. Kí ló ti lọ́jọ́ tán sọ ní kí ni túmọ̀ Millimeter. Ó ṣe tíì síra wọn ni. 12 mm. I'm going to put 12 is a number. Millimeter. 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 12 millimeter. Kí ni mú bẹ̀? Millimeter. We have thickness measurement. Thickness ẹ̀ ni. Thickness ẹ̀ ni. Thickness kí ni? Thickness kìíní. Thickness irin yẹn. Yes, sir. Ẹ bẹ́ẹ̀ ṣe máa pè níbi tape nìyẹn wọ́n ti kọ́ sí ibi tape. Ó wá yẹ kán millimeter ló ń jẹ́ 12 millimeter. Yes, sir. Thickness ni. Thickness yẹn ó ti wà níbi tẹ́ bá wo bí tape. Ẹ wo ẹ fi millimeter alẹ́ fẹ́ mẹ́mú lẹ̀. Ajá mẹ́mú máa ṣayé ẹ̀. Káwọn náà máa ṣayé wa. Aṣáàmù pa fẹ́ ra 12 mm. A lè fẹ́ ra 60 mm. So àwọn tó mọ̀ nípa farming a ní meeting ní Wednesday ẹ̀yin tẹ́ mọ̀ nípa farming as in farming kì í ṣe ìyẹn o kì í ṣe famin o farming nìkan o farming oko wà fẹ́ àwọn èèyàn wa ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ gan pé á dé ní táwọn yẹn lè lò bí a ní ilẹ̀ díẹ̀ tá a lè lò fún farming yẹn nípa orí ọ̀fẹ́ Kristi so èyí tẹ́ bá mọ̀ ń pa ẹ̀ a ní meeting ní Wednesday níbí ní Agbala Gabriel ní Ẹgbẹ́dá so pẹ̀lú àwọn màmá tó wà níbí náà dé máa fẹ́ so ó ń lọ ti bẹ̀rẹ̀ yìí o wọ́n máa fi kọ́ tó lè fi blọ́ọ̀kù lélẹ̀ wọ́n máa kọ́ ṣe raft yẹn náà àti ẹ̀tí ra cement kankan bẹ́ẹ̀ a ṣe ní 120,000 lẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó bá wọlé àwọn tó lọ ṣe kí la fẹ́ kọ́ síbí ilé àwọn arúgbó ilé àwọn opó ilé àwọn less privileged home less privileged home then àárín á jẹ́ fáwọn tí ó máa ń wá ń pray tó máa ń pray okay pátápátá á jẹ́ fún àwọn diaspora àwọn èèyàn wa ní diaspora wọ́n fẹ́ wá visit wa wọ́n wá fún convention wá pray so okay máa wà fún wọn Ọlọ́run kó bá wa ṣe nírọ̀rùn amen block tá a máa lò ń bí kì í ṣọ̀rọ̀ 10,000 ṣé bẹ́ẹ̀ ni yes sir block tá a máa lò ń bí kì í ṣe 10,000 kí ni 10,000 bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò dẹjọ́ ṣe ṣe amen láàrin ọwọ́ Ọlọ́run kí n dé fìlà mi padà òjò tí ń rọ̀ ẹ ṣé o ẹ̀yin èèyàn wa ojú òní tì yín amen ẹ bá mi ṣe kí ní kan ẹgbẹ́ ìṣọpá yẹn bá mi share jíjẹ bá mi share bá mi share gan àánú Ọlọ́run yóò dẹ̀jẹ̀ tì yín Amen in Jesus. bọ̀dá wá ti close wá rí mi ní ọ́fíìsì ẹ bá mú wá sínú ọ́fíìsì wá rí mi ẹ lọ jẹ hallelujah God bless you ìrànlọ́wọ́ yóò dìde fún yín a tún máa wá ní next weekend bẹ́ẹ̀ Friday
ẹ máa rí wa lórí sáìtì bóyá bí Friday ibi iṣẹ́ bá ń dé a máa fi lè máa mọ̀ ibi iṣẹ́ bá ń dé a máa fi lè máa mọ̀ Ọlọ́run yóò yọrí ẹ̀ o. Owó ọ̀sùn Bíbélì tó bẹ̀rẹ̀ ṣe ń rí ní yọrí ẹ̀. It's not my house. It's a property mi o. It's for the Church of God and it is non-profit. Wọ́n gbowó lórí anything. So wọ́n á kà máa mójútó. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ láti máa mójútó. Wọ́n á ṣe gbogbo lẹ́lẹ́ yẹn. Gbogbo ẹ̀dẹ̀ ń lọ sókè. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín Jésù. God bless you. We love you. Ayé òṣìṣẹ́ ẹ máa ṣe àṣejèrè. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ọmọ máa tó ń ṣe artwork ni.